Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè hallelujah o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi lébìnrin ò ní dí o. Mo kẹ́yìn àgbàlagbà. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ kan lónìí tá à ń pè ní òrùka mágùn. Mo fẹ́ kí ẹ̀yin ènìyàn ká ní kinní yìí lọ́wọ́. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kí àwọn ènìyàn ká máa ní lọ́wọ́ ká má fi ojú rí náà. Lóòtítọ́ gbogbo wa la mọ̀ pé ṣìnà ò dáa, kò sì dáa kéèyàn máa gun aya láya, ṣùgbọ́n kò dìgbà téèyàn bá tó gun aya láya kéèyàn tó lu mọ́gùn o. Ayé a máa fi mọ́gùn sára aya àyàn fún ìyàwó tó bá ń yàlè ní o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó jẹ́ pé a máa ṣẹlẹ̀, ènìyàn a máa fi mọ́gùn sára obìnrin tó jẹ́ pé àwa láti mọ̀ pé ó ti wà lára ẹ̀, ṣùgbọ́n àwọn ò ní fẹ́ lù ú. Òrùka yìí láwọn máa mú láfi máa ka kúrò, tàbá ti bá alájọṣepọ̀ tán wọ́n fi ka wálẹ̀ padà. Mo káyè ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi ò ní dí o. Láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ewé tá a bá jẹ́ á máa jẹ́ fún wọn, egbò tá a bá jẹ́ á máa jẹ́ fún wọn o. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká máa ṣe àwọn ètò nínú ayé. Gbogbo àwọn iṣẹ́ tí mi ọmọ àgbà bá ń jù fún yín, ẹ máa gbìyànjú ẹ̀ wò. Bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ mi bí ò bá jẹ́ ọwọ́ yín ni ò jẹ́gùn tàbí ẹ̀ ṣe dáadáa ni, nítorí pé iṣẹ́ tó dájú, tested and confirmed ní iṣẹ́ tó bá jẹ́ látọwọ́ èmi ọmọ ọ̀dọ̀ àgbà. Pàṣípàá pọ̀pọ̀lọpọ̀ nǹkan lámọ́ láti fi lọ́mọ́gbà ń pe iṣẹ́ kan náà ní iṣẹ́ onígbẹ́rẹ́rẹ́ wà tí èèyàn máa ń sin ipò ìbàràdí. Tó jẹ́ pé tí mọ́gùn bá wà lára obìnrin, nǹkan lọ́mọkùnrin wọn ò ní le. Mo ti fi ìyẹn ká láti bí ọdún 3 sẹ́yìn. Ṣùgbọ́n olórùka yìí yóò dá ká ní lọ́wọ́, yóò dá ká ṣe. Báwo la ó ṣe ṣe? Ẹ̀yà ẹ máa bá mi ká lọ o. Kí ni tí ẹ ò bá mi lọ wá? Kí ni tí ẹ ò bá mi wá? Ẹ lọ bá mi lọ ra òrùka irin. Òrùka irin, ẹ lọ bá mi wó òrùka irin. Ẹyọ kan ṣoṣo tàbí 2 sí 3. Ẹ bá mi wọ́ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ èyí tó pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ tó pọ́n yìí ẹ bá mi pa ní pánsá. Ẹ bá mi wó ewé àìlú. Ewé àìlú ẹyọ 3 tí ò lu. Ẹyọ àtàrí ewé àìlú ẹyọ 7 tí ò lu. Ẹyọ àtàrí 7. Ẹ jẹ́ ká wá lo ewé àìlú yìí ẹyọ àtàrí 7 yìí. Ẹ jẹ́ ká mú, ẹ jẹ́ ká lú. Tá bá jẹ́ ká lọ̀ jàre. Tá bá ti lọ̀, ẹ jẹ́ ká kó sínú ọ̀gẹ̀dẹ̀ yìí pẹ̀lú òrùka yìí ní dédé aago 12. A ó wá rẹ kinní yìí fún ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3, tá bá fẹ́ lò ó, tí mágùn bá wà lára obìnrin, a fọwọ́ wọ lọ́mú sókè. Tí bá ti bá alájọṣepọ̀ tán, ẹ fi yẹ̀ wò wá sálẹ̀ padà. Kò jù báyẹn lọ. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. Mo kàn sáré wá pàṣẹ iṣẹ́ yẹn fún yín ni. Mo kí yín púpọ̀. Ó dìgbà.